now àwọn people yìí wọ́n mọ̀ nípa kidnapping, wọ́n mọ̀ nípa bandit. Bọ̀bọ̀ mufti lọ́nà mufti Boko Haram yìí àti olúwo Boko Haram wọ́n mọ̀ pa ẹ̀, wọ́n mọ̀ pa géèmù yẹn, wọ́n mọ̀ nǹkan tó ń ṣe. Kódà wọ́n máa ń kó àwọn Fúlàní wá gba ọ̀dọ̀ wọn wọlé sílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ lọ́nu mufti pé àwọn nǹkan ìgbà tó ń bọ̀ láti Sokoto wọ́n yà sọ́dọ̀ olúwo wá ní gbogbo ẹ̀ tó bá ti ṣẹbọ kọ́mọ pàdánù kẹ́ gbàgbé fídíò yẹn abá kíìpù ẹ̀ tó bá ti wá ṣe lé tó fẹ́ bú wọn lọ́wọ́ táwọn èèyàn bá ti wá ń dájú wọn wọ́n á bọ́ síta wọ́n máa kílèmù pé Islam làwọn ń ṣe. Gúnmi fúnra rẹ̀ tẹ́ gbé wá lù Ìbàdàn tẹ́ gbé wá lù Ọ̀yọ́ lọ́jọ́ náà lọ́hùn wọn ò gba Gúnmi láyè nílùú Arábù tán ti ń gbé Islam wá fún yín wọn ò gba láyè. Ṣé Islam lẹ wá ń ṣe yẹn ni àbí ẹ̀kọ́ ti under Islam ṣe terrorism. Mufti Ìwó àti Télú ọba Ìwó ti ìlú Ìwó ẹ wò wọ́n kọ àbùkù wọ́n ti kọ àbùkù lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe o. Saheed Ire ti jáde kí ni ohun tí Saheed Ire sọ nípa wọn. Saheed Ire sọ̀rọ̀ débi pé ọ̀rọ̀ wọn ìdájọ́ wọn kì í ṣe ọ̀rọ̀ orí social media. Ó ní àwọn àṣírí tí Saheed Ire tú nípa Mufti Ìwó àti Télú ọba Ìwó. Àṣírí yẹn nínú fídíò ilẹ̀ ó ti gbọ́. Ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral. Ẹ jẹ́ káwọn èèyàn kí ó rí fídíò yìí, yóò dára fún wa, ò ní dààmú ètò ayé wa ò ní dojú ó yá lókè lọ́hùn. Ṣé rí ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí tó máa ń sábà sọ̀rọ̀ nípa àtáàkì ilẹ̀ Yorùbá, bọ̀bọ̀ yìí tó ń pè ní mufti yìí, tí ẹni tó yé bá yé dáadáa tó bá farabalẹ̀ dáadáa a rí mẹ́sẹ̀jì tó sẹ́ndì sólóyè Sunday Igboho bọ̀ ọ̀rọ̀ ẹ kìí ṣọ̀rọ̀ orí social media kìí ṣọ̀rọ̀ orí social media. Ọjọ́ gbogbo ni tó lè, ọjọ́ kan ni tó lóhun. Mo mọ̀ pé ẹlẹ́sẹ̀ olùṣèlú ńlẹ̀ ó láwọn ẹni ibi kan tó ń bá kì í up yàtọ̀ sáwọn Saudi Arabia. Àwọn Saudi Arabia nǹkan táwọn ń ṣe ni pé wọ́n lọ́lọ́run kọ Kùránì fún gbogbo ayé. Ọlọ́run kọ Kùránì fún gbogbo ayé torí tó bá kó kọ Kùránì fún gbogbo ayé gbogbo èdè gbogbo ayé ló máa wà nínú Kùránì yẹn, kì í ṣe Arabic nìkan. Òye so ẹ̀yin lẹ mọ̀ wàhálà ilé ayé yín, ẹ̀yin lẹ mọ̀ bí tẹ́ ti gbé story book wá. Olúwo Télú àbí kí ló ń pè ẹ́, ìwọ kọ́ ló máa jíwèé mùsùlùmí fáwa, ìwọ kọ́ ló máa jíwèé Kùránì fún wa. Mẹ́rin wọ́n gan fúnra rẹ̀ gan mọ kéwò mọ kọ́kọ́, you are just a zero from the heroes, you are just a zero, you know nothing about Islamic religion. Mo fọwọ́ ẹ̀ sọ̀yà pé Olúwo ò mọ nǹkan kan nípa Islam, àtẹnujẹ ló fẹ́ pa ẹ̀, àtẹnujẹ lásán ló fẹ́ pa ẹ̀. Bára kọ́mọ má níṣẹ́ kó má ní life, ọmọ dídí ọdún tó fi gbé lóyìnbó tó níṣẹ́ tó ń ṣe ń bẹ̀, jobless and useless somebody. Àwọn olóṣì tán gbé ẹ wá tán ní kó wá jẹ Télú, wọ́n ní ọmọ ni ẹ ó jọ ìyá yẹn gan, ìyá tó ń pè ní Télú yẹn gan, you resemble Fúlàní. Ọmọ àlè lẹ́ fi jọba nílùú Ìwó, confam ni ọmọ àlè lè tẹ́ fi jọba, kì í ṣe pé bí ó ń tàpá òfin sí traditional kìíní ẹ̀ torí pé òun gangan fún ara ẹ̀. Ọba tó jẹ yẹn tó bá yẹ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ Islam kò sí nǹkan tó ń wá nípò yẹn. Tó bá yẹ pé lóòótọ́ Islam jẹ́ lógún kò sí nǹkan tó ń wá nípò yẹn. Ìmáàmù àbí àfà àbí ustaz àbí kí náà ti ń pe sheik ló yẹ kó jẹ, kò ń ṣe ọba. Kábíyèsí ilẹ̀ Yorùbá ń bí gbogbo ẹni tó bá ti jẹ́ is a traditional person, traditional rulers, is from traditional anything tó bá wù kó jẹ, ó bá jẹ baálẹ̀ traditional rulers ni. Ìdí ẹbọ ló ti ń jẹ ló ti ń mu torí pé ẹlẹ́bọ ni wá nílẹ̀ Káàárọ̀ Oòjíire, àwa ò lẹ́sìn níbí. Ẹni bá wù kó ṣẹ̀sìn ó fẹ́ ṣẹ̀sìn ni, ẹ̀sìn náà lẹ́ ń ṣe lọ́wọ́ yìí, ìyẹn ò kàn mí. But ẹ̀sìn àwọn mi ilé advice anybody kó ṣẹ̀sìn ní ilẹ̀ Yorùbá ń bí, òun ló fà á torí pé kọ̀yìn sílé. Mo rí kéèsì kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tán ní ẹnìkan gbáyàn kan 3 million. Ẹ mọ̀ pé láìkì fà ẹni yẹn máa ń fi ṣẹ́lẹ̀ lórí social media. Ẹni yẹn ìgbà tán máa tẹ́ndà ẹ̀ wọ́n ní babaláwo ni, but ìgbà táwọn gba fáyídìsì ẹ̀ Muslim ni. Òun ò yẹ ká sọ̀rọ̀ lé lórí pé ẹ bọ́ lẹ́ńbẹ̀. Ṣé rí ẹ̀yin pípù yìí tó bá ń ràn yín wá pé kẹ́ máa bọ́ social media kẹ́ máa sọ fáwọn èèyàn pé kọ́ lọ mú atare epo ọ̀bọ̀ àti iyọ̀ kọ́ lọ papọ̀, àánú ni kẹ́ máa fi invite àwọn èèyàn, ẹnu yín dẹ̀ dùn, ẹ̀yin lẹ lérò lẹ́yìn jù, ẹ fẹ́ máa fi tradition yẹn ẹ fẹ́ máa bà tradition jẹ́, kẹ́ máa pè wọ́n ní olè, kẹ́ máa pè wọ́n ẹgbẹ́ tẹ́ bá wù kẹ́ pè wọ́n. Ọjọ́ téèyàn bá kọ aláwòrè tiẹ̀ á mọ̀ pé àṣírí wà, ògùn wà, torí pé ẹni tó fẹ́ ṣe é fún ẹ gan wàá rí nínú ayé ẹ pé confam wà lọ́wọ́ ẹni. Mi ò bá yín pariwo lórí aspect yẹn. Gbogbo ẹ̀yin tó ń lò lénìí láti bà tradition jẹ́ kò lè bàjẹ́ nítorí pé nígbà tí ewé bá ṣe ń wù nígbó, tí omi bá ṣe ń sun níbi orísun ẹ̀, ẹ̀mí lò dára ẹ̀yìn bẹ́ẹ̀kọ̀ fẹ́nu jáwáyà ẹ̀dà kẹ́ni. Ṣé rí àwọn bàbá mú méjèèjì tí mo sọ yìí, mufti tó náà mufti àwọn Boko Haram, torí kò sí mufti kankan tó jẹ́ ńlẹ̀ Yorùbá, kì í ṣe ọmọ wa ń bí. Tó bá pèrè ẹ̀ lọ́mọ wa ń bí, ọmọ àlè ni, kì í ṣe ọmọ wa ń bí. Gbogbo ẹni tó bá ti ń tàpá sórí ìsun ẹ̀, ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀, ó máa sọ yí pé
ẹ máa gbọ́ scope o, ó máa ní ẹni tí kò bá ti ṣe Islam pé kì í ṣara wọn wípé wọ́n ní kán pa ni. Ó ti ẹ̀ náà ìgbà tó ń bọ̀ ó ní gbogbo ẹni tó bá ti wà lọ́ndà Islam pé ọba Sokoto àbí kinní kan ni kábíyèsí wọn. Ìyẹn ni pé wọ́n try láti disrecognize Ọọ̀ni of Ifẹ̀ tó jẹ́ orísun tàwa ń bí nílẹ̀ Yorùbá, which is Ilé Ifẹ̀ ní gbogbo wa ti ṣàn wá àwa láti ran Arabic. But mistake táwọn bàbá yìí kàn ń ṣe ni pé ṣe rí iṣẹ́ gbogbo wọn yìí táwọn ṣe yìí iṣẹ́ ọwọ́ Dangote àti àwọn Arab country wa ni. Ṣe rí nǹkan tí ò yẹ ká sọ̀rọ̀ torí ẹ̀ ń sọ̀rọ̀ sáwọn traditionalist, nǹkan tí ó yẹ ká dákẹ́tà sọ̀rọ̀ ni pé ní 1 years back bàbá wa Onírìṣà wọ́n clear shrine torí pé Dangote fẹ́ ṣe nǹkan kan, ìyẹn bàbá níbi orísun wa gangan wọ́n clear shrine níbi ojúbọ títí wa nílùú Ilé Ifẹ̀ ń bẹ̀ yẹn wọ́n clear ẹ̀ fún pé torí Dangote fẹ́ kọ́ company kan síbẹ̀. Ṣe rí pé tá a bá farabalẹ̀ tójú bá farabalẹ̀ dáadáa arimu mi ò ní problem pẹ̀lú wọn o, pẹ̀lú mi sọ pé nǹkan tán ṣe ò dáa o, àmọ́ nígbà tí èèyàn bá ti tara alé ẹ̀ lọ́pọ̀ kò lè ríra lọ́wọ́n. Àsìkò tá a máa sòótọ́ ọ̀rọ̀ rèé, tí òótọ́ ọ̀rọ̀ bá kùtà gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà kọ̀ kú tán. Òótọ́ ọ̀rọ̀ lè kùtà o bọ̀ kọ̀ kú tán torí nígbà tí èèyàn bá ti ń gba negative way kò lè ever succeed láíláí. Tẹ́lú ń pariwo ó wá ń fi èdè ẹbọ èdè Yorùbá wa yẹn náà torí ìdí odù Ifá láti mú èdè tí à ń sọ yìí jáde nítorí pé ìkan tó fi ṣẹ̀dá wa ń bí ni. Mi ò dẹ̀ tí ì rí ìlú yẹn rí. Yorùbá pọ̀ iná Yorùbá ò ṣe parun. Yorùbá Egypt, Yorùbá Brazil, Yorùbá Cairo, Yorùbá lọ rẹpẹtẹ, Yorùbá ò ṣe rán, Yorùbá ò ṣe parun. Yorùbá Indian wà, Yorùbá Chinese wà, Yorùbá America wà, Yorùbá pọ̀. Ifá ló nílẹ̀ ẹ rọra ṣe o, Ifá ló nílẹ̀ ẹ rọra ṣe. Ẹ kàn ń japoró, tẹ bá réèyàn tó ń japoró ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ build life tiẹ̀ ni, kò tí ì ní foundation tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tó bá ní foundation tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò nídìí kó jàǹpátá. Ọ̀rúnmìlà láti ní foundation láti lẹ̀ wá ní òjẹ́ kan bá yín pariwo. Tọmọ tó bá wá sọ lẹ́nu ó mọ̀ọ́mọ̀ sọ lẹ́nu fún ẹ̀mí ara ẹni, nǹkan tójú ẹ bá ti rí kó faramọ́. Má bu babaláwo tó ń ṣiṣẹ́ títí ẹ̀. Babaláwo tó gbọ́fá tó mọ̀fá ó jìyà kó tó rí ní dandan ni kó fi pawó gbàgbé. Tó bá ti wá mọ̀ pé o ò fẹ́ kán fi ẹ́ pawó padà sílé lọ béèrè ilé tó ń ṣe ní ìdílé bàbá rẹ̀ ó wá lọ bẹ̀rẹ̀ ń bẹ̀. Wọ́n á fi mọ̀ ẹ́ Olódùmarè, wọ́n á fi gbogbo wa mọ̀nà. Àmọ́ o fẹ́ lọ rán ìdílé kan níṣẹ́ nítorí ọ̀rọ̀ ayé ẹ̀, ìwọ náà ti mọ̀ pé wàá sanwó ẹ̀ gbàgbé. Ẹ má kó àpàjá lọ́bọ̀ fúnra yín. Now àwọn people yìí wọ́n mọ̀ nípa kidnapping, wọ́n mọ̀ nípa bandit. Bọ̀bọ̀ mufti tọ́nà mufti Boko Haram yìí àti olúwo Boko Haram wọ́n mọ̀ pa ẹ̀, wọ́n mọ̀ pa géèmù yẹn, wọ́n mọ̀ nǹkan tán ṣe. Kódà wọ́n máa ń kó àwọn Fúlàní wá gba ọ̀dọ̀ wọn wọlé sílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ lọ́nu mufti pé àwọn nǹkan ìgbà tó ń bọ̀ láti Sokoto wọ́n yà sọ́dọ̀ olúwo wá ní gbogbo ẹni tó bá ti ṣẹbọ kọ́mọ pàdánù. Ṣé ìgbàgbé fídíò ẹ̀yẹn abá kíìpù ẹ̀ tó bá ti wá ṣe lé tó fẹ́ bú wọn lọ́wọ́ táwọn èèyàn bá ti wá ń dráàgì wọn wọ́n á bọ́ síta wọ́n máa kílèmù pé Islam làwọn ń ṣe. Gúnmi fúnra rẹ̀ tẹ́ gbé wálẹ̀ tẹ́ gbé wá lù Ìbàdàn tẹ́ gbé wá lù Ọ̀yọ́ lọ́jọ́ náà lọ́hùn wọn ò gba Gúnmi láyè nílùú Arabu tán ti ń gbé Islam wá fún yín, wọn ò gba láyè. Ṣé Islam lẹ wá ń ṣe yẹn ni àbí ẹ kàn ti under Islam ṣe terrorism? You are under Islam to build terrorism. You are not a Muslim. If you are a Muslim, Saudi Arabia lè máa lọ mú lésì kì í ṣe bí kì í ṣàwárí Yorùbá lè máa halẹ̀ mọ́ akọ̀ ń wò yín ni. Wíwò táwọn wò yín ni pé àwọn obi tí yà máa jẹ lórí yín. Yorùbá ìbáyàn pariwo o lè gbó bí ajá kó jáde kó fọ̀n bí ẹ̀fọ̀n bọ̀ tí ẹ wo gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ fúnra sí Tẹ́lú lórí ọ̀rọ̀ bandit. Àwọn tẹ́ bá fúnra sí pọ̀ o tó láwọn tó ń gbójú jáde ìránṣẹ́ lásán ni wọ́n, fáìn bàrà lásán ni wọ́n. Ẹ fúnra sí bọ̀bọ̀ mufti yẹn àtàwọn Gúnmi àǹkó wọ́n mọra wọn confam. Ẹ máa wo bó ṣe ń sọ̀rọ̀ sí olóyè pé ẹ kó lọ mú wọn kó lọ gbà wọn. Ẹ rí pé wọ́n ń wò pé tí olóyè bá lọ kọ́ńkà àwọn pípù yẹn àwọn àṣírí kankan wà tó máa padà tú torí pé tó bá fúngun mọ́ àwọn bandit yẹn jù tó bá yá wọn padà láhùn. Ṣé mọ̀ pé Gúnmi láhùn lẹ́nu ọjọ́ mẹ́ta pé government know all of them by their name and by their location. Ọ̀rọ̀ pọ̀ lọ́ndà ọ̀rọ̀ yẹn bọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ṣe rí the best thing ni pé ìkan tó fi ń pa yín ní Islamica àti Christianity. Tẹ́ bá bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ tẹ́ padà wálé yín ẹ nísinmi o, mo fi Ògún búra ẹ nísinmi. Láì jẹ́ bẹ́ẹ̀ ẹ sì lè bá mi jiyàn o bọ̀ ṣe mọ̀ pé ẹ̀yin náà lè máa jáde lè máa pariwo ṣá àwa kan máa wò yín ni. Ẹ bá tiẹ̀ bú babaláwo dọ̀la ìwọ́n babaláwo ràn yín iṣẹ́ ni. Ṣé wọn ló ní kẹ́ máa fi èdè bísímìláì kírun ni? Ṣé wọn ló ní kẹ́ máa lọ ṣọ́ọ̀ṣì ni? So àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí. Ẹ jẹ́ ká fòye gbé ọ̀rọ̀ àwọn pípù yìí dáadáa. Ẹ rí i pé afẹ́fẹ́ máa fẹ́ a máa padà rí fúra adìyẹ kò jù bẹ́ẹ̀ lọ.